nínú kòsíkòsí mi, nínú ìnira tí mo ti ń jẹun, tí mo ti ń bọ́ family. Mẹ́rin máa ti jáde nínú oòrùn, nínú òjò, tí màá máa rìn káàkiri, tí màá máa sọ fún àwọn ènìyàn pé yes o, ẹ jọ̀ọ́ ẹ bá wa sign kíni, ẹ jọ̀ọ́ ẹ bá wa fill kíni, ẹ jọ̀ọ́ ẹ bá wa fill kíni. Ẹ wo bó ṣe pọ̀ rẹpẹtẹ. Ẹ wo bó ṣe pọ̀ rẹpẹtẹ. Anybody ò fún mi lówó fúnra lára mi. Òun ni mo ṣe. Ẹ jọ̀ọ́ nínú wàhálà mi, ẹ ti rí. Ẹ jọ̀ọ́ gbogbo eléyìí nísìnyí, ẹ ti rí pé kò wúlò. Ẹ ti rí pé kò wúlò. Wọ́n ti bà ayé àwọn ọmọ Yorùbá jẹ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run wọ láyé pé torí ọjọ́ ọ̀la wa, òun la fi ń ṣe gbogbo eléyìí. Gbogbo ẹ̀yin tẹ́ da wàhálà wa, gbogbo ẹ̀yin tẹ́ da wàhálà mi, tẹ́ dànù. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run máa dá wàhálà yín nù o. Ọlọ́run máa dá wàhálà yín nù o. Tí n bá dọ́dọ̀ àwọn èèyàn, tí mo bá ń ṣàlàyé fún wọn, àwọn èèyàn ní kí n lọ jókòó, pé kí n kún wà níwájú àwọn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò dá mi lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò dá mi lóhùn kó tó di pé mo rí petition yìí, kó tó di pé mo rí kó jọ. Ẹ ti rí. Mo lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ilẹ̀ Yorùbá síbàsíbò, ó kú yín, ó kọ lọ. Ẹ̀san tọ́lọ́run máa ń fún ẹni tó ń hùwà ìkà, Ọlọ́run bá wa fún yín. Ọlọ́run bá wa fún yín. Èmi ò ní ṣépè fún yín o. But lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo wa tẹ́ ń hù sílẹ̀ Yorùbá, tẹ́ ń dá gbogbo àwọn wàhálà wa, tẹ́ ń dànù láti 2019 ni mo ti ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation bọ̀. Tẹ́ ì ṣe kíni, tẹ́ ì sì dànù. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run bá wa san yín lẹ́san. Ọlọ́run san yín lẹ́san. Ṣẹ gbọ́. Ọlọ́run san yín lẹ́san. Fúnra mi máa fowó, máa lọ fi print kíni, máa lọ fi ṣe gbogbo ẹ̀. Kò sí anybody tó fún mi lówó o. Àwọn ọmọ ta tún jọ ń jáde, fúnra mi máa tún sponsor wọn, tí màá ra oúnjẹ fún wọn, tí màá ṣe gbogbo ẹ̀ fún wọn, tá a máa rìn káàkiri nínú kòsíkòsí mi. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run san yín lẹ́san. Ọlọ́run san yín lẹ́san. Hello, mo kí wa o ní gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi, tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dára Kowé ni mò ń jẹ́. Bẹ́ẹ̀ ni, mo kí wa. Òun náà lẹ ti rí, tẹ́ ti gbọ́ nínú fídíò yẹn. Ṣé ti rí àwọn orúkọ ìkan lára àwọn youth wa tó ṣiṣẹ́ takuntakun, tí wọ́n sá káàkiri nínú oòrùn, tó ń sáré kiri lọ́tùn lósì, tó ń jálàmbá kiri ní ìgbà tí màmá ní pé ká sign 5 million petition. Òun ló fẹ̀hónú hàn yẹn. Ṣé bẹ́ẹ̀ rí telephone number wa wọ́n gbà, orúkọ wa wọ́n gbà, surname wa wọ́n gbà, everything, address, gbogbo ẹ̀ ni wọ́n gbà. Kí lẹ fẹ́ fi ṣe? Ibo ló wà? Àti pé àkíyèsí kan wà tí mo tún fẹ́ pè wá sí. Màámi Mrs. Modúpẹ́ Onítìrí mà, ọ̀rọ̀ ìjà kan lélẹ́yìí, àlàyé ọ̀rọ̀ la kàn ṣe. Mà, ẹ má bínú o. Ṣé ẹ rántí gbogbo ẹ̀yin èèyàn mi wípé ní ìgbà tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ 5 million petition tán ní ká lọ máa register, ṣé ìgbàgbé pé bí àárín few days or so wọ́n ló crash? Torí màmá sọ, mi mọ mídíà, mi rántí mídíà tó host wọn ní last year yẹn tó fi sọ, nígbà táwọn kan pè wọlé tán béèrè wípé bí èèyàn mélòó láti rí kíní tó ti register. Wọ́n ní the first one, ìgbà tí màmá máa sọ pé iye bẹ́ẹ̀, everybody was like wow, pẹ̀lú gbogbo bá ṣe kíní yẹn. Wọ́n ní rárá wípé the first one tá kọ́kọ́ register pó crash, wípé wọ́n expect pé àwọn èèyàn máa turn out bẹ́ẹ̀ yẹn. Kò yé yín Mrs. Modúpẹ́ Onítìrí, that first one, very first one, ibo lẹ kó wọn sí. We need it. Plus the 5 million, we need all joy. We need it. Kì í ṣe pé báyà ọmọ àná ni wá tó ń gbé lọ sóko lọ́rùn. Ṣé mọ́mí wa àwọn náà ti pẹ́ lórí movement yìí. Ẹ̀yin lè sọ pé bàbá Akíntóyè lè ń gbọ́. Bàbá Akíntóyè kọ́ làwa gbọ́. Àwa dìde fún àwa ni. Adẹ̀ dìde nígbà tí bàbá olóyè Sunday Igboho tún dìde. Tó ní October 1st ní 2019 tí bàbá olóyè Sunday Igboho lọ
tí wọ́n jáde nílé wọn tí wọ́n respect everybody tí wọ́n jọ ṣe meeting nílò àwọn ọmọ OPC ń dà yẹn everybody dẹ̀ aṣọ pé àwọn máa jáde. ṣe ti gbọ́ ní 2019 ní October 1st ó dáa o ṣe gbé ẹ fún etí ara yín gbọ́ lára àwọn voice note ti òmìnira ni wọ́n ní ìgbà tí bàbá Ìgbòho tó di meeting pẹ̀lú àwọn OPC ìwọ tó o bá rí fídíò yẹn máa tún play ní next show ọlọ́run amúwájùgbà yẹn lọ wàá rí ibi tí Ìgbòho ti ń sọ̀rọ̀ yìí pé ẹ̀yin èèyàn yín ẹ̀yin Yorùbá ṣe bẹ́ẹ̀ ṣe rí lélẹ́yìí tẹ́ sọ̀rọ̀ àná di bá mi ṣé bá ṣe jọ sọ lélẹ́yìí nǹkan kan bẹ́ẹ̀ yẹn bàbá ń sọ bẹ́ẹ̀ ó ń sọ bẹ́ẹ̀ ó ń sọ bẹ́ẹ̀ ṣèbí ẹ ti gbọ́ sí pé wọ́n ṣe meeting pẹ̀lú OPC and there will be an agreement ní àárín wọn pé ìjọ yẹn wọ́n jọ máa jáde bẹ́ẹ̀ àwọn boys wọn àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ eléyìí ò kì í ṣèjà àlàyé ọ̀rọ̀ ni mò ń ṣe àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn ẹ̀yin fún ẹ̀yin tẹ́ máa ń sọ wípé Ìgbòho ò bá lágbẹ́já ṣe Ìgbòho ò bá tàmẹ̀dù ṣe kò sí gbogbo àwọn tó yẹ kọ́kàn sí tí bàbá ò kàn sí àbí kò yé wa tí inú oníkálùkù òun ló oníkálùkù ṣe. àwọn tó ń jẹ́ pé ìyàwó straight wọ́n ti wà lórí movement yìí ṣé ń gbọ́ màmá wa ṣe pé eléyìí sọ pé bàbá lẹ́yìn gbọ́. ẹ tún wá sọ wípé bàbá Chief Sunday Igboho lẹ gbọ́ tí ẹ fi darapọ̀ kò ṣe ẹ̀yin nìkan a lot of people a lot ṣùgbọ́n ibi tí ẹ ò ti ní àròjinlẹ̀ dáadáa ni wípé àwọn kan ni wọ́n ti kọ́kọ́ ń fọn rere kinní yẹn kí bàbá wa kó tó join àbí kò yẹ yín báyìí èmi rí iṣẹ́ tí wọ́n ṣe ní ìgbà tí wọ́n lọ sí iṣẹ́ Ìgàngán àbí Ìbàràpá or something ni mo ti ń fọn rere wọn tí mo ń fọn rere wọn tí mo ń fọn rere wọn mi ìmọ̀ wọn rí kò sẹ́ni tó sọ fún mi anything èmi kàn ṣe tèmi lọ ni àbí kò yẹ yín tó jẹ́ sí wípé bàbá Akíntóyè ni wọ́n ti ń pariwo kínní àìmọye àwọn ọmọ Yorùbá náà tó ń pariwo ní wọ́n wé ọ̀dẹ̀ ọ̀dà tó ní kálukú ní agbára láti ṣe tipẹ́tipẹ́ bọ̀ tí bàbá Akíntóyè àwa gbọ́ wá dẹ̀ darapọ̀ mọ́ bàbá ìgbà tí bàbá Ìgbòho ṣe nǹkan tó lọ ṣe tán tí wọ́n rí ní àwọn náà wò pé asọmọ Yorùbá àtàtà kí làwọn náà lè ìpawò làwọn lè kó wọ́n dẹ̀ kọ́nẹ́ẹ̀tì mọ́ bàbá Akíntóyè láti ìgbà náà ni bàbá Akíntóyè ti jẹ́ bàbá wa ló ti jẹ́ bàbá fún gbogbo wa tó dẹ̀ ti jẹ́ bàbá fún Ìgbòho àti ìgbà náà ni Ìgbòho ti di ọmọ bàbá ìgbé bóyá ẹ fẹ́ wá separate wọn àbí anything kò lè wẹ́. èyí lè gbọ́ bàbá tẹ́ ń gbọ́ yẹn ẹ̀yin bìlífù ní ti bàbá nígbà tí àwa kan wà àwọn bìlífù ní ọ̀rọ̀ bàbá àwọn bìlífù ní ọ̀rọ̀ bàbá because bàbá jáde gbogbo àtàwọn iṣẹ́ láti táwọn pa wá màmá lórí Yorùbá nation ni wọ́n pa àbúrò tèmi sí ẹ máa ń fi pé bóyá gbé ọ̀rọ̀ tèmi ń sọ gbé ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ owó tẹ̀fà àwọn kan dúró pé kílẹ̀ Yorùbá lè dúró tẹ́nu wọn dẹ̀. nígbà tó sọ pé gbogbo rálì táwọn lọ ṣe àwọn bàbá ò bá wa lídìí rálì wọn ò bá wa darapọ̀ mọ́ rálì àtijọ́ ta ti ń ṣe rálì ṣèbínú ayé ni Mrs. Modupe Onítìrí ni wọ́n wà ṣèbí rálì náà là ń ṣe tí màmá rí tí wọ́n fi darapọ̀ mọ́ wa àtìgbà tẹ́tí tó ti wá lídìí òmìnira tán ti darapọ̀ ńláṣẹ̀ tán ti gbogbo ẹ̀ ti dojúrú gbogbo kí ló dé tí wọ́n ti organize rálì kan kí ló dé tí wọ́n ti organize rálì kan. ẹ wá wo Occupy tí wọ́n múra lọ́wọ́ báyìí sìn ṣe rí picture fídíò yẹn òun picture ẹnìkan ni má kàn lè yà síbẹ̀ ṣe rí bí wọ́n báwọn èèyàn ṣe pọ̀ ń bì nǹkan tí wọ́n fẹ́ ṣe fún Occupy nìyẹn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ogunlọ́gọ̀ àwọn tí wọ́n wà nínú Occupy àjọ ń ṣe Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ó kàn jẹ́ wípé Yorùbá nation ni wọ́n fi ń mí tó fi ń jẹun òun ni source of income wọn ibi tó bá ti rówó gbà ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n wà pẹ̀lú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tájọ́ ń ṣe bọ̀ nígbà tán rí wípé agility báyìí sìn wọ́n ti ṣe semovita mo fi hàn yín lánàá wọ́n ń pe káàkiri wọ́n ti gbówó lẹ̀ sílẹ̀ fún wọn wọ́n wá ṣe semovita wọ́n fi ń pín wọ́n náà ń dispatch káàkiri ilẹ̀ Yorùbá èyà ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ lọ́run èyà tí fún lọ́rọ̀ náà ni the same mistake tẹ́ ẹ̀ make inú politics pẹ̀lú àwọn politician òun náà lẹ́tún ti ṣe the same thing. nǹkan tẹ́ bá ṣáà ti jẹ ní ìṣẹ́jú kan ó ti wà òkè fún yín bẹ́ẹ̀ tí ẹ̀rọ oúnjẹ alẹ́ jẹ mọ́ ìjọ ò lè fẹ́ bọ́ ní ilé wo ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí Yorùbá nation ti gòkè àgbọ̀ sì ti dẹ̀rù jẹ̀jẹ̀ gbogbo lẹ̀kílẹ̀ má bá wọn dáṣà má bá wọn sọ mọ́ wípé Yorùbá nation ti kú ibo ló kú sí kò lè kú láíláí ìrìn àjò Yorùbá nation ó ti rìn jìnnà ju tó máa kú lọ of course àwọn ogun attack oríṣiríṣi left right center
òun attack movement yẹn má sì gbàgbé o Mrs. Modúpẹ́ Onítìrí àwọn ni wọ́n lead òmìnira group òmìnira 2022 àwọn náà lead ẹ̀ Yorùbá Nation bàbá Akíntóyè náà lead ẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ bàbá Yílóge àti bàbá Àgbò gbogbo àwọn bàbá yẹn àtàwọn ìyá ìdí tí mi ṣe ń dárúkọ àwọn ìyá ni pé ẹ mọ̀ ara wa obìnrin tí bá dárúkọ ẹyọkan tí mi bá dárúkọ ẹnìkejì wọ́n máa bí bọ ọkùnrin wọ́n so ẹ má bínú ẹ̀yin ìyá mi so kí ni mò ń sọ lọ Yorùbá Nation ò lè mí dìbò fún o bàbá Akíntóyè ò ní bàbá wa Ìgbòho Òòṣà owó bàbá dámì Ìgbòho màrà ọmọ alágàdóde bàbá Yílóge bàbá wa ni máa bá wọn polongo Yorùbá Nation torí wípé láìpẹ́ láì jìnnà ajẹ́ lójú bẹ́ẹ̀ ni ṣé o ti subscribe sí YouTube channel mi tó o bá ti subscribe kí ló ń dúró dè support my brand now ó yá bá mi gbọ́wọ́ lé subscribe button má gbàgbé láti tẹ notification bell o bá mi wá drop comment ẹ síbi ìsàlẹ̀ fídíò yìí kémi náà mọ nǹkan tó fi nípa nǹkan tá sọ mo sọ tèmi náà ọrùn mi ti mọ́ ire o.